ẹ ṣé o ẹ̀yin èèyàn wa àtẹ̀yin ọ̀tá wa ẹ ṣé o. ẹ máa gbọ́ nípa ti bàbá Sóyè Bèbè náà. Nígbà tí bàbá Sóyè Bèbè kú, àwọn ọmọ wọn kó lọ sílé yẹn, Démọ́lá lé wọn síta ó lọ fi rẹ́ǹtì Fariga. àwọn tí wà ní gbòòrò ń sìn, Agbala Gabriel tí wà ń gbòòrò, àwọn ìwà nínú oko yẹn bá fi àgbò fún yàn, èèyàn máa ń jókòó ẹlẹ́ni. Why are you not releasing the document to them? Ogun ńlá bá ti ń bọ̀, ogun ńlá máa dìde. Kò fún yín ní bíi 2 million 3 million ládùúgbò owó tó fi ìyá àbèjì gbà. Mo fi ọba májẹ̀mú tó pè mí, mo fi ṣe ẹ̀rí láti dọ́tà àti débí. The highest money tí mo rí gbà lọ́wọ́ Agbala Gabriel rí láyé is 240. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti Nàìjíríà káàkiri àgbáyé, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ni kan mọ́tò fún mi, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ni kan gbé nǹkan kan ránṣẹ́ sí mi, mo dúpẹ́ o, mo rí o. Ó sunkún. Wọ́n ti ń bá a gbé tẹ́lẹ̀ kì í Sóyè Bèbè tó kú. Bẹ́ẹ̀ ni wọ́n ti wà pẹ̀lú ẹ̀. So bí Sóyè Bèbè ṣe kú báyìí, wọ́n ti ní another person too, another family tún wà nílé yẹn sìn. I could remember nǹkan tí Sister Folúkẹ́ sọ yẹn. Ṣé mo pé láàrin kan ọmọ màmá ìbejì ọmọ aráyélé ó refuse láàrin kan pé òun àwọn òdúró sí Ìbàdàn mọ́. Àwọn èèyàn ń ṣépè, wọ́n ń búlì woman yẹn kíkan. I remember that. So Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ẹ ò rí báyìí lẹ́yìn awuyewuye tó wáyé lórí ọ̀rọ̀ Agbala Gabriel níbi tí kejì ti jáde gbayagbaya wípé Agbala Gabriel gbowó lọ́wọ́ òun ó náà ni àwọn olólùfẹ́ Agbala Gabriel kí wọ́n wà nílùú òyìnbó wọ́n mà ti fi mọ́tò bọ̀gìnì ránṣẹ́ sí Agbala Gabriel báyìí gẹ́gẹ́ ni àwọn kan kó aṣọ fún o àwọn kan kó oríṣiríṣi ẹ̀bùn fún un ṣùgbọ́n ṣá o ní àsìkò tí àwọn nǹkan yìí ṣẹlẹ̀ òun náà ni Folúkẹ́ Dáramọ́lá àti ìyá Esabod jáde láti sọ kí ló ṣẹlẹ̀ sí màmá ọmọ aráyélé gan àti pẹ̀lú pé ilé tí Agbala Gabriel kọ́ fún ìyá ọmọ aráyélé wọ́n ní Agbala Gabriel ò tí ì kó dọ́kúmẹ̀ntì ẹ̀ sílẹ̀ débi wípé mọ́tò tí wọ́n tún rà fún ìyá àbejì ọmọ aráyélé nígbà náà wọ́n ní mọ́tò àlòkù ni o débi pé mọ́tò tí wọ́n ní wọ́n rà ọ̀hún gan ó ti bàjẹ́ wọ́n láwọn olókì ní ọ̀hún kóṣù 6 òun náà ni ìyá Esabod ló ti wá pé ọmọ ìyá àbejì ọmọ aráyélé ọ̀hún wípé báwo lọ̀rọ̀ lé ọ̀hún ṣe jẹ́ níbi tí ìyẹn ti fohùn sákin wípé òótọ́ ni wọ́n kọ́lé fún ìyá àbejì ọmọ aráyélé o ṣùgbọ́n nínú ilé ọ̀hún inú igbó ni àti pẹ̀lú wípé gbogbo ohun tí wọ́n rà sínú ilé ọ̀hún pàápàá jùlọ ohun tí wọ́n rà sí ibi tí wọ́n ní kó máa fi ṣe ibùsọ̀ tí wọ́n ní kó máa ta drinks níbẹ̀ gbogbo ohun tí wọ́n rà pátápátá ló padà expire nítorí pé inú igbó níbẹ̀ wọn sì kọ́ ilé tó pọ̀ sádùúgbò ẹ̀ Esabod wá tún sọ nípa Sóyè Bèbè ó ní láti ìgbà tí Sóyè Bèbè ti kú táwọn ẹbí ẹ̀ sì ti kọ́lé sí Agbala Gabriel lọ́rùn òun náà ni wọ́n ti gba ẹlòmíín sílé ọ̀hún tó ń gbé bẹ̀ ìyá Esabod wá sọ pé kí láǹfààní ilé tí Agbala Gabriel kọ́ ẹ̀yún ní tí wọn ò kó dọ́kúmẹ̀ntì sílẹ̀ wípé báyìí o a ò lè sọ pé ìyá àbejì ọmọ aráyélé ló ní ilé ọ̀hún nínú èyí tí Folúkẹ́ Dáramọ́lá náà ti fohùn sákin wípé ó ń gbìyànjú púpọ̀ lórí ọ̀rọ̀ ìyá àbejì ọmọ aráyélé o wípé onírúurú nǹkan lòún ṣe òun máa ń fún wọn lówó bẹ́ẹ̀ gẹ́gẹ́ lòún gbìyànjú láti kọ́lé fún wọn ṣùgbọ́n ṣá o nígbà tí yóò ṣeé ṣe o ní láti gbalé fún wọn pé ká máa bọ̀ nílùú Èkó torí pé ibi tán kọ́lé wọn sí inú igbó ni ẹ wò ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mélòó ni mo fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ṣùgbọ́n wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá níbi tí Agbala Gabriel ti ń yayọ̀ ẹ̀yún ni mọ́tò tí àwọn èèyàn rà fún àtàwọn ẹrù rẹ̀ tó dé yẹn láti ìlú òyìnbó ṣùgbọ́n ṣá o wọ́n tó fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tí ìyá Esabod àti Folúkẹ́ ti ń tàkúrọ̀sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ń sọ pé kí láǹfààní lẹ́tà akọ́ fún yàn èyí tí ò sí dọ́kúmẹ̀ntì ńbẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n fi ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì yìí tọ̀ bọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá àbẹ́yìn tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ wá ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti jago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò torí bí kinní ọ̀hún bá ṣe ń jábọ́ bí àpò yèrè àwa ò ní jẹ́ kétí yín ó di sí i ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já ṣe ẹ o torí ètò tó bá gbà lọ ọyẹ kétí ọ̀hún ó gbà bọ̀. ẹ ṣé o ẹ̀yin èèyàn wa àtẹ̀yin ọ̀tá wa ẹ ṣé o mo dẹ̀ fẹ́ specially dúpẹ́ lọ́wọ́ àwọn ará pàápàá American team àwọn kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ní kí wọ́n gbé mọ́tò fún mi ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin partners wa ní UK ní tẹ́ ẹ ṣe yà mí lẹ́nu o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin partners wa ní Canada tí ògo ńlá bá ti ń bọ̀ ògo ńlá máa dìde tó ògo ńlá bá ti ń bọ̀ ògo ńlá máa dìde tí ògo ńlá bá ti ń bọ̀ tí ògo ńlá bá ti ń bọ̀ ògo ńlá máa dìde. mo gbàdúrà lórúkọ ẹni tó dá ayé àtọ̀run mo gbàdúrà lórúkọ Jésù lọ rí àánú gbà. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti Nàìjíríà káàkiri àgbáyé mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ni kan mọ́tò fún mi mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ni kan gbé nǹkan kan ránṣẹ́ sí mi mo dúpẹ́ o mo rí o ẹ ṣé o ẹni wálé nọ́mbà kan tó wọ́dọ̀ mi tí ò yí padà 07054900751 àdúrà kan yìí fún ẹgbẹgbẹ̀rún ènìyàn láyé
fún àwọn tán gbàgbọ́ ẹ ó rí àánú gbà. Mo gbàdúrà lórúkọ Jésù tayọ ohunkóhun láyé ẹ ó rí àánú gbà. Beyond anything in life ẹ rí àánú gbà. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí ẹ ó rí àánú gbà. Màmá yìí ní ìlú tẹ́ ẹ wà yẹn ẹ rí àánú gbà. Bàbá yìí ní ìlú tẹ́ ẹ wà yẹn ẹ rí àánú gbà. Àǹtí ní orílẹ̀-èdè tó wà yẹn wàá rí àánú gbà. Mi ní sọ jù yẹn lọ, bọ́dá yìí níbikíbi tó ń kó wà láyé ó rí àánú gbà. Okay, now nǹkan tí ó wà lẹ́sìn kí ni nǹkan tí àwọn èèyàn, I'm not gonna say one person, okay, ẹ mọ̀ pé mi kì í sọ̀rọ̀ mi kì í dédé gòkè. What is the thing, the next thing téèyàn lè fi ń sìn to settle all this? Because ó sọ pé jìnnà ẹsẹ̀ ẹ jẹ́ kí Dérò Nkẹ́ kó sọ̀rọ̀ nípa ilé yẹn. Ṣé ilé yẹn ṣé ti wọ́n ni? Ṣé wọ́n béèrè ìwé ilé yẹn? Jẹ́ ká béèrè báwọn wọ́n ṣe ń jẹ tán ṣe mọ̀ níbi tán. Ilé yẹn wà important. Okay, let's go for that. Okay, Dérò Nkẹ́, over to you. Ẹ ṣe màmí ẹ ní dààmú a rí pé à ń rí lé gbé tòótọ́ ṣùgbọ́n ilé téèyàn ò gbàwé sọ́wọ́ báwo lọkàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀. Àríwé ilé gbà ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen mo try láti lọ béèrè fún tiwa náà wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ tí gbà ni àwọn ò rí. So later wọ́n ní kí n má wọrí wọn á bá mi wá. Ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí n porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé ilẹ̀ wa lélẹ̀. Okay, sáyẹ̀nsì ẹ bá mi mú ó ní kò tí ì yá kí n sì lọ ní sùúrù náà. So nǹkan tí mo mọ̀ nìyẹn. Mọ́tò tán rà fún màmá yín gbà bẹ́ẹ̀dẹ̀ wọn kọ́. Ẹ ṣe sà mọ́tò tí wọ́n rà látìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá. Mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí church tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ńbẹ̀ yẹn ni mọ́tò yẹn wá kú. Ẹ dúró láàrin yẹn. Now mọ́tò tí wọ́n rà yẹn ṣé orúkọ yín ni wọ́n fi rà? Orúkọ wa kọ́ o. Orúkọ wa kọ́ o. Tó bá yẹ kó orúkọ yín ni màá sọ pé okay wọ́n ti ra mọ́tò fún yín wàhálà tó wá kù lára mọ́tò wàhálà yín ni ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe orúkọ yín ni wọ́n fi rà then we have another case on that. Orúkọ wa kọ́ sà. Okay, go ahead, I'm listening. Mọ́tò ti bàjẹ́ mọ́tò ti ẹ̀ ti clear mọ́tò ti bàjẹ́ so nígbà yẹn o ọjọ́ ti ná o. How you go for that? Mọ́tò tó bàjẹ́ ń bolo wa. Èmi ti gbé mọ́tò lọ fún àwọn ilé mẹkáníìkì tá a gbé lọ mi ò gbé kúrò ńbẹ̀. All right. Mi ò gbé kúrò ńbẹ̀ ìgbà tó even wọ́n wá wọ ni wọ́n wá fi okùn wọ kúrò ńbí báyìí. Torí lọ́tọ́ di pé wọ́n wá wọ ó ti lo 8 months nílẹ̀ ńbí báyìí 8 months. Ṣọ́ọ̀bù tó lóun ṣí fún ẹ ṣé òun ló rajà ni àbí wọ́n ló rajà fún rẹ? Wọ́n ṣí ṣọ́ọ̀bù fẹ́mi màmá náà ṣí ṣọ́ọ̀bù fún o màmá tó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún wọn ra mineral síbẹ̀ fúnra wọn náà ra mineral síbẹ̀ mineral yẹn dẹ̀ expire mọ́ bẹ́ẹ̀ ẹni tó fún lówó tó lọ rà Aláṣàbí Adérónkẹ́ hold on a little bit. Aláṣàbí, on that point please don't get quick involved on that until we hear from the other side because tí abákọ̀nsọ́nsìn tí ọ̀dà sáyé ó tún tó bá jáde pẹ̀lú máa ń ṣe. irọ́ ẹ má gbọ́ mi ìyá mi yes mo mọ̀. àwọn tọrọ ṣojú wọn àwọn tó ń débẹ̀ tán tọyọ̀ tó ń lọ sọ́yọ̀ tán tọyọ̀ bọ̀ nílé. Okay, I accept that because máa ṣe ẹ̀sìn sí kó wá jọyìn wa kólúkálukú fojú ká mójú ajé kò ní sọ ẹ jẹ́ ṣe ẹ̀sìn. Okay, ìgbéraga orí burúkú wo ni ẹ̀ mọ́ ń bọ̀. The same thing nígbà tí ilé yẹn tó lè tẹ̀ fi kúrò ńbẹ̀ nígbà tẹ̀rí pé kò fún yín lówó oúnjẹ kò mẹ̀ntẹ́ẹ̀nì yín kò gbé yín lọ sọ hospital tó tẹ̀ fi kúrò ńbẹ̀. Kò síbi tá a fẹ́ lọ ma kò síbi tá a fẹ́ lọ. Wọ́n dẹ̀ agbọ́dẹ̀ gbọ́ pé wọ́n ló ti múfù church ẹ̀ kúrò níbi tẹ̀ wáyé. Wọ́n ti kúrò níbí báyìí wọ́n ti bọ́ sí títì wọ́n ti jáde síta. Kò dẹ̀ wá ń wò yín. Ẹ̀ẹ̀kan tí wọ́n wá ìgbà tí wọ́n gbọ́ rúmọ̀ pé màmá kú ń gbà yẹn òun ló jẹ́ kán wá ń gbà yẹn. Hello sister ẹ kúrò lẹ mọ́mí ẹ ṣe gan thank you for the opportunity you give to me. Mo fẹ́ bí ìwọ̀n fọlọ́wọ́ ní sister ẹ jọ nípa ọ̀rọ̀ mọ́tò yẹn ìgbà tó fún ìwé mọ́tò yẹn orúkọ olúwa lórí mọ́tò yẹn. Fẹ́mi ní ìwé mọ́tò. Mọ́tò nìkan lẹ́gbàá ìgbà tí mọ́tò yẹn ò tẹ̀ wá sí ní ọ̀dọ̀ ìtẹ̀gbẹ́sọ̀rọ̀ mechanic tí ẹni Àgbàlá wá síbẹ̀ tí kò ní mọ́tò yẹn ṣé kò bí rárá pé ìgbọ̀lẹ̀ bí mọ́tò sí. Èmi lọ ọ̀rọ̀ mọ́tò yẹn mo ti lọ bá wọn several times nígbà tí wọ́n rí pé wàhálà mi pọ̀ lórí mọ́tò yẹn wọ́n ní kí n wá manager wọn advice mi pé kí n wá pààkẹ́ sínú ọgbà wọn pé kí n fi sílẹ̀ sí ọ̀dọ̀ àwọn bọ́ mo dẹ̀ jẹ́ kó yé wọn mo ní ẹ̀yin náà mọ̀ pé èmi àti màmá nìkan ni àwọn ọmọ wẹ́wẹ́ ló tún wà pẹ̀lú wa tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ pààkẹ́ sọ́dọ̀ ẹ rán yàn wá gbé wọn ò dẹ̀ wá gbé. So mọ́tò wà ní ọ̀dọ̀ mẹkáníìkì wa.
ìgbà tí mọ́tò yẹn dé stage kan mo lọ bá wọn fúnra mi mo ní tí kò bá wọ̀ bóyá kẹ́ ẹ bá mi ta mọ́tò yìí kẹ́ ẹ bá mi fowó kún kẹ́ ẹ bá mi ra márúwá torí márúwá mi ibi báyìí náà mo ti gbé fún ẹni tó bàjẹ́ ń bí báyìí ẹ bá mi ẹ jẹ́ kí n márúwá ilé tí ẹ́ńjìn ẹ̀ náà kì í ẹ jẹ́ kí n ta kẹ́ ẹ bá mi ta pẹ̀lú mọ́tò yìí ká pa owó yẹn kò kí n fi ra márúwá mi at least ìgbà tí wọ́n fi márúwá ṣiṣẹ́ ó mú tọ́rọ́ kọ́bọ̀ wálé fún mi náà ń sìn èmi fúnra mi ara mi ti balẹ̀ sí Ìbàdàn mo ti lè fi ṣiṣẹ́ fúnra mi wọ́n ní we will see into it mi ìgbọ́ nǹkan kan mọ́ láti gbà yẹn. Agbala abẹ́rẹ́ nǹkan ẹ̀ wọ́n gbé wá láti Canada ní ẹrù rẹ o wọ́n gbé wá láti Canada délẹ̀ báyìí láti Canada ó tún kù ní kí ló dé mọ̀mọ́ yìí láti Canada ẹ̀ ní wálẹ̀ àmì Jésù irúfẹ́ wo leléyìí ẹrù fún àwọn opó arúgbó àwọn tó kù díẹ̀ káàtó fún kéèyàn tó lè sẹ́ndì irú nǹkan yìí láti Canada wọ́n ní má dárúkọ wọn ni ẹ má jẹ́ dárúkọ wọn ìbàjẹ́ ò ní dé báyìí mọ́mí thank you so much ẹ bá ń já ìyókùdà ilé ìpọ̀ o wọ́n tẹ̀ tó kọ Àgbàlá sí láti Canada God bless you mọ́mí tó gbé kíní ìránṣẹ́ láti Canada yóò dá fún yín o all the way from Canada ó di mẹ́ta kí ló dé Àgbàlá Gabriel Àgbàlá ó tún pọ̀ ní mẹ́gbọ̀n gbé sókè káàtì ẹ̀wọ̀n tó wọ́n bẹ́ díẹ̀ àwọn aṣọ ńlá that's great hey my God that's great àwọn aṣọ ńlá orí nǹkan báyìí eléyìí ó tó yàn bẹ̀rẹ̀ bísínẹ́sì tẹ́ wọ́n bẹ̀rẹ̀ bísínẹ́sì pásítọ̀ abẹ́ẹ̀rí ni ó pọ̀ o eléyìí pọ̀ o ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn ni wọ́n ṣe ẹ bá wọn tó lè sọ̀rọ̀ dáadáa àwọn UK kìíní tó ṣe àwọn kìíní Canada kìíní that's great ẹ wò mí ó lágbára o ẹ ní wálẹ̀ o ẹni wálẹ̀ o àti ìtún nǹkan ó dẹ̀ ti ń rẹ̀ mí ẹjá wọnú eléyìí ẹ má tiẹ̀ tí ìtú ẹ má ìtú ẹ dábò padà bẹ́ẹ̀ jẹ́ wò kán mẹ́nà abẹ́rẹ́ nǹkan báyìí àwọn ẹ̀dẹ̀ padà ẹjá wọ eléyìí. Mọ́mí ẹ ṣé o wọ́n ti jí sẹ́ o ẹ wo bàtà ẹ wo fine shoes owó ní kí n tẹ wọ̀ náà o dóná irọ́ jẹ́ ń wo bí àwọn ilé wọ ilé ṣe má rí dànù ni sófìtì mi ojú ìwé ilé náà gbọ́bì ìta ilé ìpọ̀ o ẹ bá ẹja pè fún yín ẹ máa ní sí mọ́mí ẹ̀ ní wálẹ̀ irú nǹkan báyìí dáa ẹ ṣí ààrẹ fún ẹlòmíì náà tó náà fẹ́ fún yẹn ní nǹkan kí ni ìdí táwọn yẹn fi máa ń sẹ́ǹdẹ̀rù sí Àgbàlá Gabriel kì í ṣe pé a jẹ́ olóòótọ́ kì í ṣe pé a jẹ́ olódodo ṣùgbọ́n wọ́n rí ìdí wa wọ́n dẹ̀ rí pé no ọmọkùnrin ń gbìyànjú ó ń ṣèwọ̀n tó lè ṣe ó ná kó lẹ́yìn báyìí nísìn nígbà táwọn àbí rí àárọ̀ Sunday arúgbó opó ọ̀dọ́ gbogbo ẹ̀ mọ́mí God bless you ọ̀sán yìí ni wọ́n kó dé mò ń ṣe counseling lọ́wọ́ náà kó dé ẹ̀rọ Ọlọ́run bà mí bó ṣe ń kó dé náà máa kó ṣe ẹ̀yin tẹ́ bá nílò fine bags and shoes ẹ wá kó ní Sunday o torí àtẹ̀léwọ́ ilé tán lè lò tán abẹ́rẹ́ àwọn kìíní Canada abẹ́rẹ́ àwọn kìíní táwọn sisters yẹn máa ń wọ̀ lílé ẹ wọ àwọn sandal ẹ wọ àwọn shoes mẹ́wàá la fẹ́ kó jáde gan how many mẹ́wàá la fẹ́ kó jáde ẹ wo nǹkan ẹ wọ àwọn kìíní àwọn tó máa ń lò yìí kìíní ọjà ọmọ ẹ̀yin tẹ́ bá lò bàtà aṣọ ẹ wá kó Sunday ní Àgbàlá Gabriel ó pọ̀ àdèmáha ìtí bíbélì ń sọ rèé o fi ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ there is love in sharing kò sí ní tá a mú ayé kò sí ní tá a mú lọ tán bá dáná sun eléyìí kò sẹ́ni tí ó mú wọn sí bẹ́ẹ̀ wọ́n nínú ara ni á dẹ̀ fi ránṣẹ́
wọ́n fi ránṣẹ́ sí Àgbàlá Gabriel Charity Foundation ní Ìbàdàn bí ní Ẹ̀gbẹ́dà ẹ̀rí pórúkọ Àgbàlá wọn kọ sórí ẹ̀ mommy we love you mommy we love you mommy we love you ẹ wo mo ṣe ń bírèkì ní mi ń bá wọ bí mẹ́wàá wò ń bí bá a mú kíní ìṣeré òkè níta sún yẹn eléyìí ẹni ẹ̀fẹ́ mi wò gan ilé ìtẹ̀sídà mo rán kíní ìbọ̀ lọ́dọ̀ ẹ̀yin tẹ̀ ń wò mo rán bọ̀ tẹ́sí rí báyìí ẹni kó lápá mo rán bọ̀ àsọ́dọ̀ yín zoom ó ń bọ̀ ọ̀dọ̀ yín o èwo tún lélẹ̀ èwo ilé náà pàtàkì àdó kòókò ń ka ìṣúré lè ní wọ́n ń bá mi wí fún wọ́n mú sáìsì mi ó kárí ó kùn sọ òtá ìwò ó ní wọ́n mú sáìsì mi wá ó pọ̀ o kí ló dé mama yìí try o kí ló dé ẹ ó bàtà eléyìí gan tó lómi bẹ̀rẹ̀ business bàtà sí wà ń bì ẹ tún yẹn ẹ bá ń pray fún mama yẹn àpò sáwọn tó máa dúrà gbà mí ní orúkọ Jésù ọwọ́ yóò máa ròkè o ẹ̀rí àwọn gbà gbogbo ìwò yín Ọlọ́run máa bò ó ẹ máa ní sí ẹ máa tẹ̀síwájú lórí lílọ bíbọ̀ ní ayọ̀ ní ọba já sí ẹ ní dèrò ẹ̀yìn owó ọ̀tá ò ní ká yín omi ayé ò ní gbé yín lọ ẹ máa gòkè lórúkọ Jésù. ẹrù wà ń bí ẹrù wà ń bí ẹrù wà ń bí o inú àwọn arúgbó máa dùn ní Sunday àti inú àwọn boys kí ló dé kí ló dé kí ló dé ó pọ̀ o ẹ wo àwọn táì pastor táì Canada rèé o that's great ẹ bá tún gbé mi àwọn kìíní ọmọdé wọn sẹ́ndì gbogbo ẹ̀ pátápátá wọ́n tó ká bọ́n ti máa ń pè náà mọ́tòkà lélẹ̀ mọ́tòkà fóònù lélẹ̀ so lo nọ́mbà tá à ń lò mọ́ o máa pe nọ́mbà tá à ń lò fún yín sìn o ní báyìí aeroplane rè helicopter lélẹ̀ àwọn ọmọdé ló lélẹ̀ this is wonderful so ó yìnbọn ni ẹ bá mú ṣé bẹ̀lẹ̀ lè ní ẹ gbọ́ tàrí kí n fọ́ lórí ẹ má fọ́ ẹni ẹ gbórí yín sọ̀rọ̀ ẹ ti aeroplane ẹ fẹ́ gbé pẹ́tà ni so ẹ ti pe nọ́mbà eléyìí fún yín a fẹ́ pọ̀ sórí line yìí eléyìí 07054900751 mọ́mí ẹ ṣé we love you so much ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ nǹkan lórí ẹ ṣé ẹ kó lè kan èèyàn rẹ kan náà lára pé àṣòdá láti máa pín nǹkan. wà á lè rántí nǹkan sọ wọ́n béèrè ìwé ilé tó lóun kọ́ fún ìyá àbèjì aráyé le wọ́n ló sọ pé òun mọ ibi tó ń jù sí pé kó má béèrè lọ́wọ́ that is your reply to ìyá àbèjì ọmọ ayéráyé le àti yẹn wọ́n sọ fún mi tó wọlé olóòmọ kó má béèrè ìwé ilé lọ́wọ́ ẹ̀ olóòmọ ibi tó jù sí lẹ́tà òkú wọn sọ fún mi pé kí ni wọ́n ń béèrè ìwé ilé tó ń kọ́ bọ́ọ̀sì mi lè gbé wọlé mi ìyẹn understand the boss I can't bring him in I'm not record for Olúkẹ́mi Daramọ́lá yes ó ti send request ṣé rí àwọn Nàìjíríà a ní láti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Nollywood mi you are welcome àti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ Nollywood mi wọ́n lágbájá fún bully I met her when she came to Dublin in 2011 then I was attending one party when they called me that I should come and interview her tó wá launch charity nígbà yẹn ìwọ Agbala Gabriel ó fi èrú gba ìbùkún dó ọmọ ìyá àbèjì she's a greedy type ìjẹ́ ká gbọ́rọ̀ má bínú Folúkẹ́ Ọlọ́run á restore gbogbo tó ti bọ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run á restore ìpadà lórúkọ Jésù Kristi ẹgbẹ́ jẹ́ kó ṣàlàyé bó ṣe gbowó fún ìyá àbèjì ṣẹ́nu àpò ẹ̀ ló gbà sí ni àbí ìyá àbèjì ló kó fún. Over to you Folúkẹ́, you welcome online you can clear your títí dẹ̀. ẹ kálẹ́ màmí ẹ kálẹ́ gbogbo ilé. Welcome. I'm happy to be here and màmí ẹ ṣe gan ni màá àgbáyé àtúbọ̀ dalẹ̀ o ẹ kó wa jẹ pọ̀. Gbogbo ẹ̀ dẹ́gbẹ́ we need to rescue ìyá àbèjì níbi tó wà yẹn. They want to move back to Lagos. With ọmọ ìyá àbèjì ti gòkè yẹ máa sọ̀rọ̀ lọ bá mi mute ní ọmọ ìyá àbèjì kí Folúkẹ́ sọ̀rọ̀ tán. They come up because we want to assist you. Ètò ẹ̀fín tọrọ owó kiri pé ẹ̀rù owó jẹun yẹn. Ètò ẹ̀fín sọ pé ẹ̀rí owó jẹun yẹn.
we need to sort everything out and move it out. Lára àwọn tó ń tẹ̀lé mi náà, I will ask them ẹni tó bá ní ilé tó MC kò ń gbé fún yín because ẹ kàn lọ fi ayé ara yín jìyà. Wà á mọ gbọ́ ipá Agbala Gabriel kan kò sí ní àyíká ilé ìjọsìn yẹn mo ti move kúrò bẹ́ẹ̀ wá fi yín sílẹ̀ nínú. wọ́n ti kó kúrò pátápátá àti ilé àti church everything wọ́n ti kó kúrò ń bí o. Kò dẹ̀ padà wá wọ́n nígbà tó ti kó lọ. Ìgbà tí wọ́n gbé rúmọ̀ ní last year pé mo sí mi kú kò intentionally wá gan ẹnìkan kú ní àdúgbò ń bí báyìí ó wá jẹ́ ara àwọn workers ẹ̀ ní church lọ́pọ̀ ẹ̀kú so àwọn náà church wọn náà wá bẹ́ẹ̀ rí bàbá yẹn ibẹ̀ náà ti wá ní ìlú náà lọ bí ẹ̀dá. Kò lè ṣe nǹkan kan fún yín ẹ rí nígbà tí mo pe superintendent of police kò lè arrest yín because lórí ẹ̀tọ́ yín tó ń dá fún yín ni ẹ dẹ̀ máa bá wa sọ bẹ́ẹ̀ ṣe rí lẹ́gbà tó fi orúkọ ẹlòmíì sí. Kò sí nǹkan kan. Okay ma. So ó ní òun fún yín lówó oúnjẹ lóṣooṣù kódà ó lóun ṣiṣẹ́ ọ̀rọ̀ fún ẹ. ṣí ṣọ́ọ̀pù pé mi ò ṣọ́ọ̀pù tó ń ṣí fún màmá mineral tó rà síbẹ̀ mineral expire ó expire mọ́ bẹ́ẹ̀ nígbà tí kò sẹ́ni tó máa rà á. Nínú igbó. So mo padà lọ kó fún ẹni tó wọ́n ló tà fáwọn àwọn náà wọ́n introduce ẹni yẹn sí wa pé òun ló bá wa rajà sínú ṣọ́ọ̀pù náà fún lówó wọn ò kówó fún wa tó bá fẹ́ ṣe nǹkan fún yín. So at the end of the day mami gbàtọ́ ẹgbẹ́ lọ́wọ́ tẹ́ ń gbọ́ pé ó ti gùnkè gbogbo every kobo almost 10 million I never account wọn ni wọ́n sanwó sí ìgbà tó wá di bí last year 2 years ago tó wá bẹ̀rẹ̀ sí pé mo ní ṣe bí woman yìí sọ wípé ẹbí máa yìí sọ pé òun máa take care ní ìdí ṣé Agbala Gabriel take care náà sọ pé kò take care ni màmá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni máa wọ pé at least tó wá pé ìyá mi náà ni mi ò ṣáà lè díjú tán so ọjọ́ mi gbà mí ò ti máa ní the small money I have I will send to them because that's how I do my little NGO because at some point I was not able to face the shame because the shame was too much everybody on that I was not assuming pé àbí mo ń náwó ló I felt so embarrassed báwo ni oore ṣe wá di bí mọ́ mi lọ ní ọwọ́ báyìí. Ó gba owó kan ìyá àbèjì lórí náà the first charity tó kọ́kọ́ gbé wá ìsìyá àbèjì ó gba owó gan ọmọ yẹn ní 240 pẹ̀lú ọwọ́ àwọn. àdàgbà tó over 50 million ma owó tó wọlé because ìyá àbèjì ni bọ̀bọ̀ ìfibẹ̀rẹ̀ sí ní méèkì tó fibẹ̀rẹ̀ sí wọnú àwọn actors ìyá àbèjì ni ìgbà tí bàbá àgbákò wà láyé bàbá àgbákò at least mo ṣe bẹ́ẹ̀ dé fún ọmọ ṣe bẹ́ẹ̀ dé fún ọtọ́ ìmẹ́wàá tó ṣe lọ gbé wọn náà tó ṣe lọ gbé wọn ní ilé tó gbé wọn lọ ìgbà tó gbé wọn lọ bàbá yẹn kò gbé fóònù bàbá yẹn pé mi ò gbé fóònù ọjọ́ tó wọ́n ní pé kọ́ ọmọ wọn á máa bẹ̀ mí ìgbà tó wọ́n ní pé dáàdì mo ní ẹ̀mọ́ pàgbàlagbà nìyí kí lẹ wá lọ sínú oko because when you get to Ìbàdàn tó máa fi wọ́n nú ibi tó wà yẹn wà á lo 1 hour lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni wà á lo 1 hour lórí ọ̀kadà tó máa lọ wọ́n ní mo ṣe gbọ́ because I sent some guys there to go and check. At the end of the day, bàbá yẹn wá sọ pé bàbá àgbà kò sọ pé bóyá 100 of blessed memory bóyá 100 kí àbí 200 mo ní dáàdì ẹni ò fẹ́ wàhálà mi ò fẹ́ stand down tẹ́ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí Agbala Gabriel máa gbé yín ẹ má pè mí mọ́ bí bàbá yìí sọ fún mi pé alálàlá pé kò sí nǹkan tó kọ àwọn pẹ̀lú páwọn ọmọ anybody rí pé àwọn ọmọ àwọn náà sọ fún àwọn wípé káwọn pé àwọn kan náà àgbà àwọn actors náà gbé àwọn lọ pé káwọn lọ síbẹ̀ but àtìgbà yẹn báyìí mo kàn ra máa ń lọ mi ò fẹ́ wàhálà because I didn't want unnecessary controversy again mo dọ̀rọ̀ adákẹ́ and I stepped down on my social media on my NGO. wọ́n fi ẹni bẹ̀ẹ́ jẹ́ kan gbà yẹn bí wọ́n wò pé kò má bà lè gbé wọn bí báwo wọ́n ti jàgbà ìwọ àwọn. ó pọ̀ máa mi. fún yín ní 2 million àbí kó fún yín 3 million ládùúgbò owó tó fi ìyá àbèjì gbà. kò fún yín níbi 2 million 3 million ládùúgbò owó tó fi ìyá àbèjì gbà. mo fi ọba májẹ̀mú tó pè mí mo fi ṣe ẹ̀rí láti dọ́tà àti débí the highest money tí mo rí gbà lọ́wọ́ Agbala Gabriel rí láyé is 240. 240,000 naira. bẹ́ẹ̀ ni ma jẹ́ kí n invite ẹ wá sí orí TikTok so wọ́n á tẹ̀lé fún ẹ ní nǹkan níbẹ̀. ó yá mo ti wà ń bẹ̀ báyìí mà. send the request jẹ́ kí n pa ilé. ó yá mà. ẹ máa gbọ́ nípa ti bàbá Sóyè Bèbè náà nígbà tí bàbá Sóyè Bèbè kú àwọn ọmọ wọn kó lọ sílé yẹn Démọ́lá lé wọn síta ó lọ fi rẹ́ǹtì Fariga. wọ́n ti wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ so immediately tó ṣe kú báyìí ó kàn lé wọn síta ni. ṣáàrì màmí mo sunkún. wọ́n ti ń bá a gbé tẹ́lẹ̀ kí Sóyè Bèbè tó kú. bẹ́ẹ̀ ni wọ́n ti wà pẹ̀lú ẹ̀ so bí Sóyè Bèbè ṣe kú báyìí wọ́n ti another person to another family tuntun wà nílé yẹn sìn another family tuntun wà bẹ́ẹ̀ sìn. because Sherry, mo sunkún mo pé mo sọ fún mu lady because the money that they were collecting it was in their account and I told her mo ní ibi tẹ́ ń gbé ya ìlọ ẹ fẹ́ lọ kó ya ìjìyà ni mo ní church mo ní tí church bá kọ́lé mo ní church ló ní mo ní wọn ò ní fún yín ní documented they won't give you because it's not transferable they won't give you money then money ẹ jẹ́ kí ìyá ìwà níbi tí àwọn ẹgbẹ́ ẹ̀ máa wà bó ṣe wà Doyin Amodu máa ń ṣe resort fún wọn wọ́n máa lọ sí resort center wọ́n máa lọ ṣe wọ́n máa ríra wọn wọ́n máa rẹ́rìn wọ́n máa dọ̀wẹ́kẹ́ wọ́n máa ṣe everything mo ní ẹ má lọ gbé ìyá ìsí oko tó ṣe come from me báyìí mo sunkún kíkorò
àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màámi Àṣàbí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọrùn yín but ẹ mọ̀ pé gbogbo time gbà yẹn it affected my NGO like crazy. It affected my NGO. Mo rò pé already ni mo ṣe fún ma yo. Despite the fact that my hard-earned money I gave this woman my hard-earned. Mo sọ fún lady yẹn gbà yẹn. Ọ̀pọ̀ lady yẹn mo sọ fún ní wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ṣe yìí. Gbà yẹn ọkọ mi yà sọ fún mi pé you do not pay, don't even go there because the guy was expecting me to come. Wípé kí n wá Kẹ́mi àti wọn jọ máa ṣiṣẹ́ pọ̀. Mo ní kí ló pàdé wèrè àtọlọ́jà. So at the end of the day, ṣé èmi ni màmá wá láti for what? How? Jẹ́ kí n béèrè ǹjẹ́ Agbala Gabriel sọ fún yín iye owó tó realize níbi donation yìí. Wọ́n sọ nǹkan kan fẹ́ mi o. Wọ́n sọ nǹkan kan fẹ́ mi. Ẹ jọ màmá wo ni ẹni tó sọ̀rọ̀ yẹn sọ sí? Ọmọ ìyá introduce rẹ̀. Orúkọ mi Ládé Rónkẹ́, ọmọ ìyá àbèjì ọmọ aráyé le. Okay. I get it now. So màmá wo ló wá sọ pé wọ́n sọ pé nǹkan tí màmá bá sọ? I just want to understand what you are saying. Mọ́mì mi náà ń sọ ìyá àbèjì ni mo mí. Okay, go ahead. So ìgbà tí wọ́n gbé yín lọ sí Ìbàdàn tí wọ́n gba físíò fún yín. rárá o kò sí físíò kankan gbogbo àwọn tí wọ́n ń rí online tí wọ́n jẹ́ àwọn abba something tí wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń béèrè owó lọ́wọ́ tèmi ní whereas gbogbo owó tá a gbà tí àǹtí Folúkẹ́ gbà sákàǹtì wa àti gbalé àti gba ṣọ́ọ̀pù àti ra gbogbo nǹkan tá a fẹ́ rà àti ṣe everything gbogbo ohun tó kù lọ́wọ́ mi gan tó bá mi dé ìlú Ìbàdàn kò wọ 300,000 mọ́ so for me láti tún wá máa sọ pé kí n tó máa sanwó dókítà mi bí nígbà tá a ti san everything sílẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn tó lè tọ́jú wọn wà ń bẹ mi ò lówó láti san fáwọn yẹn mi ò jẹ́ káwọn tí wọ́n wá nígbà yẹn mi ò jẹ́ kí wọ́n wá tọ́jú wọn ṣùgbọ́n a ṣáà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì jẹ́ kí màmá wà láàyè. Agbala Gabriel máa ń gbé màmá ẹ̀ wá ẹgbẹ́ Ọlọ́run ti ṣèyanu wọ́n ti ń rìn. Nǹkan tí tó bá ti wá condition tó bá bá màmá àwọn ń gbé síta àwọn ò sọ bí wọ́n ṣe bá condition màmá at least bí 6 months ni màmá fi down tí ẹsẹ̀ yẹn tó wú tó pọ́n gan tí wọ́n lè rìn for good 6 months tí wọ́n lè dìde torí wọ́n ti ń dìde lágbára ní tilẹ̀ ní tọlọ́run wọ́n ti ń dìde tó ti rìn. I will tell you the truth. Gbogbo ìgbà yẹn tí gbogbo wa ń rò pé ṣé bèbí dáwó gbogbo ìgbà yẹn tá a fi ń rò pé ok báyìí ni ẹ̀yin náà ẹ wá ń bo irọ́ mọ́lẹ̀ ẹ̀ sọ tó jáde bó o láti fẹ́ mú o tán. Bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ kí n sọ̀rọ̀ sa torí ńgbà tí wọ́n drag ẹ wá ẹ̀yin gan lẹ̀ ń ṣera yín gbogbo àwa tá à ń help gan anyway ẹ jẹ́ yọra mi kúrò gbogbo àwọn tó ń help ẹ jẹ́ kí iṣẹ́ wọn yọ because ẹ̀ ń bo irọ́ mọ́lẹ̀ tá a bá ní sọ tẹ́rí tá a bá ń pa tẹ́rí gbogbo yín pátápátá nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́ lẹ́ ń rí lẹ́ mọ̀ ẹ kì í sòótọ́ ọ̀rọ̀ jáde. Kò lè sọ ó wà nínú bọ́ńdéèjì wọn. ìyá mi aláṣàbí mi ẹ já sòótọ́ ọ̀rọ̀ lálẹ́. ìgbà yẹn wọ́n rò pé orúkọ àwọn ló fi kọ́lé gbàtàn béèrè ìwé ilé ló bá ní pé òun ò mọbi tóun fi sí. ṣẹ́rí gbogbo kínní yìí láti bẹ̀rẹ̀ èmi like it. ọmọ ọlọ́pàá sorry you can't come up please. I love that man that time but ẹ̀yin tó wá help tẹ́ ẹ̀ lè sòótọ́ jáde pé báyìí ní kíní rí ìgbà tí kíní wá ń jáde tí ọ̀rọ̀ wá ń jáde sí gbogbo wá ń jáde ìgbà tó ń ṣe nǹkan tí inú yín dùn tí gbogbo yín dunnú ẹ sọ̀rọ̀ yẹn jáde. bí sọ̀rọ̀ bá yẹn sórí yín nígbà míì báwo èèyàn ṣe jáde tó ń ráṣì nílẹ̀ ní àtìpá yẹn wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ bí kò tẹ́ tó jáde iṣẹ́ inú ẹ̀kú ni wọ́n fi ń jù. ẹ ṣe máa ṣe ní ìlú dé. ẹ má bínú ẹgbẹ́ jẹ́ kí sáré sọ eléyìí pẹ̀lú tí dáàdì wa sọ ń bẹ̀ yẹn ṣe rí àwọn tó jáde ńgbà yẹn gan Agbala Gabriel ó fi ọlọ́pàá ó fi harass wọn ní gbogbo gbà yẹn because àwọn kan jáde ńgbà yẹn tó fẹ́ expose ẹ̀ nípa kan tó ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá wọ́n believe pé òun ní àwọn ọlọ́pàá tó ń lò níbàdàn gbà yẹn so gbogbo àwọn tó jáde gbà yẹn ó arrest wọn. Meanwhile ẹ rántí pé àwọn ìyá àbèjì ọmọ aráyé le àti ọmọ wọn yìí wọ́n sì wà ní under care ẹ̀ kò possible bẹ́ẹ̀ yẹn because gbogbo gbà yẹn màmá gan ẹ̀ tí wọn ò dáa so bàbá sọ pé wọ́n yarí gbà yẹn pé gbogbo tó ń ṣe yẹn wọ́n fẹ́ expose ẹ̀ ó tún lè di wàhálà because àwọn believe pé bó ṣe ń gba donation yẹn ẹ mọ̀ pé everybody ń gbà yẹn ojú àwọn èèyàn kò tí ì ká wípé bóyá n tó ń ṣe yẹn ó fi ń gbà àwọn èèyàn ni. Ọlọ́run ò ní bẹ́ẹ̀ orúkọ jẹ́ orúkọ tó jẹ́ pé fọ́ọ̀tì yẹn àtọ̀dọ́mọ ìyá àbèjì ni she is not sincere at all because kí lorúkọ ẹ̀ gangan náà adé kí lorúkọ ẹ̀ on mute náà. ok. ládùúgbò oore tí Dáramọ́lá ṣe pẹ̀lú NGO ẹ̀ fún ìwọ ó dẹ̀ ń kówó fún ẹ kì í ṣe pé inú àkáǹtì ẹ̀ ni wáyé tẹ́ fi betray ẹ̀. ọmọ ìyá àbèjì. Sister Ronke. ó dà ní pé mi ní máa ọ̀hún tiẹ̀ ok hello ma. hello ẹ ṣe dágbàlà.
ẹ ṣe mà nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mà àwọn ò sí ní Nàìjíríà nígbà tí kíní stroke wọn yẹn bẹ̀rẹ̀. I called am, I couldn't get through. Àǹtí Rónkẹ́ Oṣòdì Òkè náà bá mi bá wọn sọ̀rọ̀. Sorry àǹtí Fẹ́tíà Ìyá Khalid àwọn náà bá mi bá wọn sọ̀rọ̀ wípé nǹkan ń ṣe lábẹ́jì wọn sí Nàìjíríà gbà yẹn. So kán tó dé àwọn onítíátà tí wọ́n rí fídíò tí mo ṣe fún wọn nígbà tí wọ́n tẹ́mi wọ́n ti lọ nígbà yẹn àwọn onítíátà náà gbé màmá síta nígbà yẹn káwọn tó dé immediately tó dẹ̀ dé wọ́n take her up bó ṣe take her up àkáǹtì màmá ni wọ́n fi síta táwọn èèyàn ń fowó sí bọ́ láàrin bí àwọn ṣe gbé wọn ara àwọn tí ó jẹ́ kíní màmá tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó màmá tó wà ní diaspora àwọn ni wọ́n rí kíní yẹn lórí kíní wọn náà pè mí woman yẹn ó dẹ̀ sọ fún mi pé kí n gbé wọn lọ Ìbàdàn mo ní Ìbàdàn mi ò lè gbé wọn torí mi ò lè dá wọn gbé èmi nìkan ò lè dá wọn gbé bọ ìgbà tẹ́nìyẹn tó ti sanwó Uber fún wa pé gbogbo ìgbà tá à ń sọ yìí gan owó tó ti wọlé gan is about 4 million bọ ó ṣáà insist pé wọ́n máa kọ́lé fún màmá mi. pé ibi tí wọ́n ti 4 million lọ ẹ má bínú it was about 6.7 almost 7 million subsequently about 7 million. ẹ ló mà later ni owó padà wọlé tí mo wá ṣàlàyé fún yín ó ti wọ 7 million owó tó wà nígbà yẹn tí mo fi gbé wọn tó wà lọ́wọ́ mi is about 4 million tó wà lákàntì wọn is about 4 million agbábẹ̀ lọ sí ọ̀dọ̀ Kaznati fún wa ní 500 sí so from Kaznati lágbàdé ibi báyìí wìdí ó pé kí màá yẹn bá wa sọ̀rọ̀ kí wọ́n ṣe nǹkan tá a fẹ́ kán tẹ̀lé mi at least èmi ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ chọ́ọ̀chì tèmi èmi ṣáà ni mo nílẹ̀ mo sọ fẹ́ yìí náà ń gbà yẹn tẹ́yìn náà dẹ̀ ní a máa wá nǹkan ṣe sí létà pé káwọ́ kọ́ gẹ́ẹ̀tì ilé náà kí màmá tiẹ̀ kọ́kọ́ wà náà pé a máa ṣe nǹkan lórí ilẹ̀ yẹn later so mo tún sọ ti Kòròdú tẹ́ bá wa gbà jáde náà fún wọn pé bí wọn bá lè lọ sátọkọ lọ sí Kòròdú bọ wọn insist wọn tún ń kọ́ mi lójú pé kí n dáhùn pé tí n bá ti mọ̀ pé mi ò lè gbà káwọn ṣe nǹkan àwọn ti fẹ́ bọ́ sí live o kí n dáhùn kí n sọ̀rọ̀ bọ̀ kò sí nǹkan tí máa sọ. Àgbàlá ń rọ́ọ̀ṣì yín pé kẹ́ tètè sọ tẹ́fẹ́ tètè máa. níjọ́ yẹn wọ́n ń rọ́ọ̀ṣì mi pé kí n dáhùn wọ́n ti sẹ́ẹ̀tì fóònù wọ́n ti fẹ́ bọ́ sí live wọ́n ní kí n dáhùn pé torí táwọn bá ti bọ́ sí live ń sìn àwọn èèyàn máa dáwọ́ ilẹ̀ pápá ń sìn ibi dẹ̀ làwọn máa rà sí o àwọn ò lè lọ bí kankan. ngbọ̀ tó wáyé mo wá ní ó dá ẹ ṣe ìtọ́lọ́run bá ràn yín gbà yẹn so ìgbà tí wọ́n tán ṣe nǹkan tó máa ṣe tán tí wọ́n ní àwọn tí ń lọ ralẹ̀ bímọ àwọn ọmọ ṣe ń wo àwọn ibi ilẹ̀ yẹn làwọn ń lọ báyìí immediately bọ́n ṣe lọ ní ẹni tí ó fẹ́ fún mi ní márúwá true yín náà pè mí pé márúwá mi ti ready kí n wá gbé and I go back to him pé má fi mọ́ sí mi sílẹ̀ o àwọn tí àǹtí Folúkẹ́ ní kí wọ́n fún mi ní márúwá wọ́n ti pè mí wọ́n ní kí n wá gbé márúwá mi mo fẹ́ lọ. ojú kòkòrò wáì tẹ́ fi move ó ti gba ṣọ́ọ̀bù fún yín ó ti ra márúwá fún yín wáì tẹ́ fi move wọ́n fọ́n sweet talk yín. ẹ ló mà àti ìgbà lẹ́ngbà yẹn àti ìgbà ṣọ́ọ̀bù ńgbà yẹn Múṣí láṣì wà Múṣí òun la wà ẹni àdó àbúrò mọ́ sí mi la wà ìyẹn dẹ̀ fún wa di on the 28th of January pé ká fi kúrò ń bẹ̀ àti ìgbàlẹ́ngbà yẹn so ìyẹn ló jẹ́ kí n wò pé tó bá ṣe yí pé tilé náà ló fẹ́ bá wa kọ́ kí n lọ bá kí n sọ bí tílẹ̀ wà fún tó bá rẹ́dì láti bá wa ṣe màá wá bring àti Folúkẹ́ in wọ́n á lè jọ bá wa ṣiṣẹ́ yẹn papọ̀ bọ̀ ó ń insist pé àwọn ò lọ síbi kankan wọ́n insist so ìjọ́ kejì ni mo ṣẹ̀ṣẹ̀ wá pé àti Folúkẹ́ wá bínú lórí fóònù náà wá ní kí ló ní tí mo gbé màmá yẹn lọ sí Ìbàdàn mo ní ẹni tó ní kí n gbé wọn lọ́dọ̀ ló ní kí n gbé wọn pé kódà ẹni yẹn ló sanwó Uber àti Folúkẹ́ bínú gan mo wá ní òkè pé kọ́ máa bínú pé mo ń bọ̀ wá bá wọn mo ń bọ̀ wá sílé wọn and I went to her place láti lọ bá wọn bí mo ṣe lọ bá wọn àti Folúkẹ́ ní n tí mo ṣe yẹn pé àwọn lè bá mi bẹ́ẹ̀ tiẹ̀ pé wọ́n ní jẹ́ kí n gbé màmá kúrò Ìbàdàn mọ́ mo ní ìyá tèmi ni ọwọ́ mi ni mo fi gbé lọ síbẹ̀ màá gbé kúrò ìjọ́ yẹn lèmi àti Folúkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá lọ rent ilé lálọ́ yanjú ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ ṣọ́ bá a dẹ̀ ṣe yanjú ẹ̀ immediately ni mo kẹ́rù wọnú ilé yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá sí Ìbàdàn ó ní mo wá fagídí gbé wọn tó fa tí wọ́n fi drag wọn gbà yẹn. kí ẹ tó fi fagídí gbé wọn gbogbo nǹkan tẹ́ ẹ ní láti fi treat màmá. nǹkan tí mo fi fagídí gbé wọn ni pé nígbà tí mo ti ní kọ́ ká lọ sí Kòròdú ká wá lọ bá wa kọ́lé sí wọn ní no ẹ ká lọ sí àtọ́ tí mo nílẹ̀ sí ká wá lọ bá wa kọ́ sí ẹni no ẹni bíbá yìí lẹ́fẹ́ mo dẹ̀ wo bíbá yìí mo rí pé nùgbó ni bíbá yìí gbogbo àwọn àgbà táǹtì Folúkẹ́ gbowó fún wa ìgbà yẹn lára wọ́kà ìgbà yẹn lára wheelchair ìgbà yẹn lára gbogbo àwọn nǹkan tó gbogbo àwọn machine tí wọ́n fi ń ṣe test fún wọn gbà yẹn ìgbà yẹn wọ́n gba doctor fún wọn doctor tó wá ń tọ́jú wọn so gbogbo nǹkan tá à ń sọ yìí pé ká dẹ̀ lè move everything lọ síbi tí Èkó lẹ́ everything wà kì í ṣe Ìbàdàn nígbà tó dẹ̀ ti insist mo dẹ̀ jẹ́ kó yé wọn mo ní àlè dúró bí àti Folúkẹ́ ti gbalé fún wa sẹ́kọ̀ọ́ wọ́n ti gba 2 bedroom flat fún wa wọ́n dẹ̀ gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní drag mi pé àwọn aláìmoore àwọn onítíátà yẹn kìnìkan ìbẹ̀ lọ̀rọ̀ yẹn ti wáyé but mistake tí mo ṣe ń gbà yẹn ò ní pé mo follow ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ tí mo gbé màmá wá mo mọ̀ pé ká ní mi ò gbé màmá wá ni ó possible kí wọ́n má padà ṣe tí wọ́n ṣe fún wa kí Ọlọ́run dẹ̀ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. ara àkọ́tà sọ nìyẹn ṣẹ́rí gbogbo yín pátápátá ó du ọjọ́ tẹ bá tó rò ó pé nǹkan tẹ́ni yín ṣe ò da ẹ jẹ́ ká come out ó ń ṣe wá lóore lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ lẹ dì mú. Give me a minute, sir. Sherry, situation ọ̀rọ̀ yẹn is way beyond the way you are looking at it. American from the physical perspective, there are other spiritual implications to it.
Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg works. But Sherry, ìgbà tí kíní ẹ̀ máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra ẹ̀ máa fi ṣẹlẹ̀ ojú lásán ò ṣe é ṣe wèrè ni. Then they were already incapacitated. That was what I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́ bá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kíní ẹ̀ ó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe. He had a pray ẹ mọ̀ ẹni tí aṣọ tó ń ṣọ́yàn ni. You understand? Ó ti target kíní ẹ pé kíní yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lady yẹn jọ pé tó padà sọ pé mo ti gbálẹ̀ fáwọn ṣé báwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú wípé aláìmoore ni kíníkan ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí báyẹn bẹ́ẹ̀ pé bóyá ẹ̀mí òun ò wá fẹ́ clear sí bí báyẹn ṣe ń ṣe. Ìyẹn sí Taron Kẹ́ni mo sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé bóyá nǹkan òun wà attach pé bóyá ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because wọ́n ti wà ń bẹ̀ already. Àwọn òun dẹ̀ kọ́ ló pè wọ́n jẹ́jẹ́ òun ló jókòó tán wá at the end of the day. So even if they had reported by that time, a lot of you will think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time because it was in the good book of everybody, especially in the diaspora. Agbala Gabriel was in the good book of everybody. Èmi gan, I was crying for days. My DM was bombarded. People were cursing me. They're saying a lot of rubbish about me. So èmi jẹ́ pé mo jẹ́ celebrity. Ká máa ṣe aṣọ àwọn tó ń help. Báwo la yẹ fẹ́ sọ̀rọ̀? Tí ò ní problem. Kò sí báyìí fẹ́ sọ̀rọ̀. I could remember nǹkan tí Sister Folúkẹ́ sọ yẹn. Ṣé mo pé láàrin kan ọmọ màmá ìbejì ọmọ aráyélé ó refuse láàrin kan pé òun àwọn òdúró sí Ìbàdàn mọ́. Àwọn èèyàn ń ṣépè wọ́n bully woman yẹn gidi gan. I remember that. So it's not like that. Gbogbo ìgbà yẹn àwọn diaspora fọ́ fún Demola Agbala Gabriel gidi gan. They are not ready to listen to anybody then. Ó dẹ̀ láwọn tọ́jú tó máa ń ná wọn tó bá sọ̀rọ̀. Yes, bẹ́ẹ̀ ni. Ẹ má bínú. So àbí pèlè ó kàn ọ̀gbìn sínú gbèsè ta. Ìyá sọ̀rọ̀ Folúkẹ́. Lẹ́rìí mà. Mo fẹ́ kó sọ̀rọ̀ báyìí. Okay. Mo fẹ́ sọ̀rọ̀ Sherry sir ẹni tí ebi ń pa tẹ̀ ń raṣọ fún help her. You have to be able to face the need of the people that you are helping. That's the difference. For instance, Pariolodo, a car was bought for Pariolodo as well. Today, the car is not useful to him anymore. They already sold the car. So need gongo. It's not about us buying car or buying. Yeah. Ìgbà tá a ṣe Pariolodo, ó ní nǹkan tí mo sọ fún wọn gbà yẹn nígbà tá a ṣe Pariolodo. Okay. Ìgbà tí mo dẹ̀ bí Pariolodo pé okay, are you pleased with this? And he said yes. Bẹ́ẹ̀ náà la dẹ̀ ń ṣe pẹ̀lú àwọn ilé ìtókù. I'm not in support tí èèyàn bá ṣe kan tí ò da ká sọ pé ó ṣe kan tí ò da ni o. Tó bá dẹ̀ ṣe kan tó da á sọ pé á ṣe kan tó ń da. Ṣẹ́rí nílẹ̀ ayé yìí ṣẹ́rí gbogbo yín pátápátá gbogbo wa including me tá a bá ṣe nǹkan tó da tó jẹ́ 100 ṣùgbọ́n ọjọ́ tá a bá ṣe nǹkan tí ò da lẹ́ẹ̀kan mi ẹ má get me wrong o mi back it up o màá tó bá ṣe nǹkan tí ò ṣe màá pe ìyá alájẹ gan fúnra rẹ̀ pé wá báyìí ló ṣẹlẹ̀ màá sọ fún pé nǹkan tó ṣe ò da àwọn nǹkan tó ṣe tí ò da mo ti kọ́ lẹ̀ already pé nǹkan tó ṣe yóò da ṣé èèyàn máa mo ń bọ̀ give me 1 minute give me 1 second ṣẹ́rí tá a bá ṣe kan 100 èmi yìí sì mo mọ nǹkan tí mo ṣe mo dẹ̀ máa wọ́n àwọn èèyàn tó máa sọ pé inú nǹkan tí mo ṣe tó da ẹyọ kan ṣe tí mo bá ṣe tí ò da wọ́n á gbé lọ́wọ́ ni right. ṣé ní gbogbo àwọn èèyàn tó ń tẹ̀sí sí olùgbogbo àwọn èèyàn tó ń jáde tó ń kálukú ń sọ experience even pẹ̀lú sexual attack and everything. Exactly. ṣé gbogbo nǹkan parọ́ ni. nǹkan tẹ́mi kọ́ tẹ̀ fẹ́ sọ lélẹ̀. The truth of the matter is I was already on these people's case. I've been the one taking care of them from the onset, from the get-go. How can you come from nowhere and just disdainfully just brushed everything aside and made me look like I was a villain, and all of a sudden you are trying to look like the victor, and at the end of the day it has to still boil down to those people being hungry. Several times at the end of the day wọn ò tí ì jẹ anything, wọn ò tí ì jẹ nǹkan kan pé kí ni mo lè ṣe. At the end of the day èmi máa ń sọ̀rọ̀ sí wọn, but at the end of the day ìyá mi náà ni wọn, especially Saronke mo máa ń sọ̀rọ̀ sí wọn. What I'm trying to say is when you knew you couldn't maintain it, why start it? Now àwọn tí wà ní gbòòrò ń sìn Agbala Gabriel tí wà ń gbòòrò àwọn ìwà nínú oko yẹn. Then o tó bá fẹ́ wá fi kíní àgbò fún yàn èèyàn máa ń jókòó ẹ̀ lẹ́ni. Why are you not releasing the document to them? Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.